mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi pé ẹ tún kalẹ̀ ẹ tún kú dédé wò yìí ẹ mà kú iṣẹ́ ìní ẹ kú àtàárọ̀ ẹ kú bí a ti ń dì í bí a ti ń sásòkè sàtòdò kí n tí ìran Yorùbá ń wá kó bá lè tẹ̀ wá lọ́wọ́ mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ aládé àwa tá a ní bíbí gbogbo ọmọ kóòtù òjíire mo ń pariwo ọ̀rọ̀ ṣùnùkùn tó yẹ kí ìran Yorùbá ó fojú ní ṣùnùkùn wò wọ́n ní ó ń bọ̀ àwọn bàbá wa ìgbàanì ní àwọn láńdẹ́ẹ̀dẹ́ ṣùgbọ́n lóde tòní gbogbo ara ló yẹ ká fi gbọ́ ẹ wá gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lóòótọ́ mo sì máa fi fídíò ẹ̀wọ̀n tẹ́ sì máa rí tẹ́yìn fún ara yóò gbọ́ tẹ́ ó wò tí ẹ̀ ò ní sọ pé bóyá àhesọ ọ̀rọ̀ ni nígbà tí ọmọ Ìgbò bá jáde síta tó ń sọ wípé Ilé Ifẹ̀ ò dáyé níbi ojúmọ́ ire tí mọ́ wá pé àwọn làwọn ní pé orísun tàwọn náà ni pé àwọn ti wà ń bẹ̀ kí ìran Yorùbá ó tó dé pé àwọn bàbá wọn ló kọ́kọ́ ní ìran ló ní ilẹ̀ Yorùbá kí àwọn bàbá títí wa tó wá lé wọn kúrò ń bẹ̀ ẹ̀gbọ́n ṣe pé lóòótọ́ ni lèmi fi pè é ní ọ̀rọ̀ ṣùnùkùn tó yẹ kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá ó fojú ní ojú ṣùnùkùn wò ọ̀rọ̀ ṣùnùkùn ní mo ní Yorùbá kẹsẹ̀ méjì sómi ọ̀nà ń fà kan òjò là ń fà kan níbo ni Yorùbá ó báyé dá ta láṣẹ nígbàtí ogunlọ́gọ̀ Yorùbá ló gbàgbọ́ pé orísun wa ní Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ìtàn táwọn baba ńlá baba wa pa fún wa torí pé wọ́n ní tí ọmọdé ò bá bàtàn yìí ò bá àrọ́bá sì dé òun ní bàbá àtàn lára àwọn ìtàn táwọn bàbá wa sọ fún wa ni pé Ilé Ifẹ̀ ní orísun Yorùbá pé Ilé Ifẹ̀ ní orísun ọmọ kóòtù òjíire pé Ilé Ifẹ̀ ní orísun ọmọlúàbí ṣùgbọ́n lójijì la gbọ́ tí àwọn ọmọ Ìgbò jáde síta o kì í tún ṣe ordinary ọmọ Ìgbò ìkan nínú àwọn ọba wọn ni tó tún sọ ìtàn lábí pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá èyí tẹ́ gún àgúnláwó tó gẹ́ èyí tẹ́ wẹ̀wù kò kàn mí ó mà tó à ń pariwo pé ẹja tètè ká tètè dìde fún orísun wa ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ ń rò pé bí a ń ta àjẹ là ń wá bẹ́ẹ̀ dẹ̀ kọ́ dùgbẹ̀dùgbẹ̀ tí mì lókè a ò fẹ́ kó mì kó jálé gbogbo ọmọ Yorùbá lórí ni àárín la wà ẹ má jẹun fún ìran Yorùbá pa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ dìde àkọ́kọ́ náà mo fẹ́ kẹ́ ẹ wò Ilé Ifẹ̀ tí ìran Ìgbò sọ wípé àwọn làwọn ní Èkó tí wọ́n sọ wípé it belong to them tábàtẹ̀ sọ wípé Èkó wà létí omi àárín ilẹ̀ Yorùbá mà ní Ilé Ifẹ̀ wà tí Ìgbò bá kílèmù pé Ilé Ifẹ̀ àwọn làwọn ní wọ́n á kílèmù gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà Iléṣà Ìjẹ̀bú-Jẹ̀ṣà gbogbo àwọn ìlú tó wà lẹ́bẹ̀ẹ́ bá Iléṣà pátápátá náà máa kílèmù pé àwọn làwọn ní tó bá kò ní Iléṣà wọ́n bọ̀ sékìtì àwọn ẹ̀fọn alààyè títí tó fi dé ìlú Ìgbára Òkè tó fi dé Àkúrẹ́ Olóyè Mẹ́kùn dé Oǹdó dé Ọ̀rẹ̀ wọ́n tún sọ pé àwọn náà làwọn ní Ọ̀wọ̀ mo ṣàmọ̀ pé wọn ò ní fún gbogbo àwọn ìlú tí mo dárúkọ ẹ kẹ́ ẹ lè mọ̀ pé àárín ogun ní ìran Yorùbá wà
kò dẹ̀ ní dára ká jogún ogún lẹ̀ di àwọn ọmọ wa ni mo fi pe ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ṣùnùkùn tó yẹ kí gbogbo àwọn àgbààgbà tó ní làákàyè ní ilẹ̀ Yorùbá kàn fojú ṣùnùkùn wò ká tètè wá àtúnṣe sí. ká tètè wá àtúnṣe sí. àwọn ọmọbìnrin wọn sọ pé Ìgbò làwọn ṣùgbọ́n ọwọ́ tí Ìgbò ń gbé bọ̀ yìí wọ́n kílèmù Benin náà bí àṣà ẹ̀yìn eléèbó. They will claim Benin that they belong to them. Ìtẹ́bẹ̀ ẹ̀jọ́ di mímọ̀ fún wa pé ara Yorùbá ní Benin, ọmọ ìyá ọmọ bàbá ni wá tó fi dé gbogbo ìṣẹ̀kírì dé wọrí. Ẹ̀yin àgbà Yorùbá ẹ̀ ń sùn, ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ̀ ń sùn, gbogbo ẹ̀yin olóṣèlú tó jẹ́ pé owó tẹ̀ ń jẹ lọ́wọ́ tẹ̀ ń pa lọ́wọ́ lẹ̀ ń wò ẹ̀ ń sùn torí mọ̀kànmọ̀kàn nìkan lábí ní pé kẹ́ ẹ má jẹ́ kí Nàìjíríà ó kàn yín tán kẹ́ ẹ tó ṣe ohun tó tọ́ láti ṣe. máa ṣó fídíò yẹn sì ẹ̀ wò ó ń bọ̀ ó Yorùbá àwọn láńdẹ́ẹ̀dẹ́ ọ̀rọ̀ ṣùnùkùn ní irú àsìkò yìí ó nílò ojú ṣùnùkùn láti wò. ìran Yorùbá ò gbọdọ̀ bógun Fúlàní lọ, ìran Yorùbá ò gbọdọ̀ bá ìjẹ̀gbọ́n Ìgbò lọ. ọmọ akínni wá kí ló dé tí ẹ̀yin bàbá wa ń ṣojo gbogbo orí adé ilẹ̀ Yorùbá ẹ̀ ń sùn torí pé tá a bá ti gborísun ẹni lọ́wọ́ ẹni kò ságbára lọ́wọ́ ẹni mọ́. orísun wa lọ́mọdé wa lágbà wa lókòrè wa lóbìnrin wa àtoyún inú àtẹni tó ń dàwọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ orísun wa ní Ilé Ifẹ̀. kò sọ́mọ Yorùbá tí ó sọ̀tàn tí ò ní dárúkọ Ilé Ifẹ̀ lápá kan tàbí lápá kejì. orísun yìí làwọn ọmọ Ìgbò ti ń bá wa lù tó ti ń fìtàn sọ pé àwọn làwọn níyì. Yorùbá ẹ dìde ẹ ṣe gírí, ọmọ akínní yìí ò gbẹ́dọ̀ ṣojo. ẹ já dìde ẹ̀yin náà ẹ gbọ́ ìtàn tọmọ Ìgbò pa tàbí kí n ní pé ẹ gbọ́ lára ìtàn tí one of the Igwe in Igbo land tó pa fáwọn ọmọ wọn kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ ṣùnùkùn ó nílò ojú ṣùnùkùn. gbogbo ọmọ Yorùbá ẹ já dìde láti gba orílẹ̀-èdè wa tí à ń pè ní ọmọlúàbí. ọmọlúàbí ni wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá wa Kẹ́mi Badino tó ní I have nothing in common with Boko Haram. What about you? It is well established that Ndi Igbo were in Ile-Ife long before the Yorubas arrived there. Established. And the authorities that I'm quoting are more Yoruba than anybody else. Ndi Igbo were there and dominated Ile-Ife. Today, there's still a village in Ile-Ife, which is the remnants of the Igbos who didn't migrate away. Because the story was that Ndi Igbo were there, dominated Ile-Ife, okay, until the Yorubas came. Then, by cordial relationships and all of that, okay, Ewesebo on who to succeed, Oduduwa, or and so on. Ndi Igbo were claiming it's their rights, the Yorubas, and so on. And Ndi Igbo started attacking the Yoruba elements. When they used masquerades to attack them. Yorubas thought they were spirits. They were afraid until Moremi offered herself as a slave woman to the Igbo group. And they presented her to the king of Ndi Igbo. That's how she found the secret. Now more Abro spirit, and gave the story back to their people. And they defeated Ndi Igbo. Then migration coming back. That is the significance of Moremi in Yoruba history. That's why they call her their heroine, because she saved them and then dominated the whole place.
Today, in Ile Odua, which is the palace of the Oni of Ife, the ancient throne of the Igbo king is still there. And it's part of their ceremonies. And they have an annual ceremony which they call the Edi ceremony, which marks the defeat of Ndigbo and their return home. It's an annual ceremony. There's a scholarly article on that. I'm not talking about them. These are all references that I'm quoting. And of course, Reverend Samuel Johnson, The History of Yoruba People, it's a big volume. Eluwa, Onyibo. Aremu, Ijesakin, and Ademiluya are Yorubas. They wrote this scholarly article on the annual festival. Professor Ade Obayemi, who is one of the top Yoruba historians, and of course, Oba himself. In the disputes between Ooni of Ife and Olugbo of Ugbo land, Ife people claim that Moremi is their heroine. Olugbo said she's a traitor, that she was the one who revealed the secret that led them to get away, and that Ndigbo were in Ile-Ife before the Yorubas arrived. Oni said, no, Ndigbo, IGPO, were there before Yorubas arrived, before Oduduwa arrived. In public, in print, in the newspapers. So what is the difference between Ugbo and Igbo? That's for another discussion, another time.